الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن الله وعلى آله وصحبه ومسلك مسلكهم بإحسان إلى يوم الدين akí Ọlọ́run ọba tí kíkí tọ́ sí ọba tó já sí pé wahdahu la sharika lahu ọ̀kan ṣoṣo ni kò sí orogún fún wa lam yakun lahu kufuwan ahadun kò sí fún Ọlọ́run àfiwé kan àfijọ́ kan kẹ́nìkan wá sọ pé lágbájá ìjọ Ọlọ́run lágbájá yìí dàbí Ọlọ́run kò sí fún Ọlọ́run ọba náà làkí àwa tọrọ àlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ fún ànábì Muhammad ànábì tó já sí pé hudan wa rahmatan lil alamin ìmọ̀nà àti ìkẹ́lẹ́jọ́ fún gbogbo ayé àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ ọlọ́ba wa ṣe fún ànábì Muhammad ìkẹ́ náà kó má dúró lórí ànábì kó má bá gbogbo àwọn ará ilé àwọn sàhábà àwọn khulafa rashidun àtàwọn tábìín àtàwọn àfẹ́sìn tí wọ́n ti bọ́ sálì kìyàmọ̀ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ ọlọ́ba wa ṣe fún wọn àwa tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún gbogbo àwọn àfẹ́sìn tí wọ́n ń bẹ láyé lónìí tó já sí pé qala Allah qala Rasul ọlọ́run sọ ànábì sọ tó já sí pé gbogbo nǹkan tó ń wí fáyé nínú alukur'an àti nínú àdìsá ànábì ni wọ́n ti mú gbogbo irú àwọn àfa bẹ́ẹ̀ káàkiri ayé ẹ̀mí gígùn àtàlékún àláfíà ọlọ́run bá wa ṣe fún wọn àwa kí ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà nínú Islam pẹ̀lú gbólóhùn pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Naam ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá nínú Islam ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó bá já sí wípé mo fẹ́ fi ṣàbùsí àbí mo fẹ́ fi bákọ̀pù irọ́ ó kù mí kọ́ lọ́hùn. mo fi inú Ramadan tá wà yìí mo fi búra ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi ò fi ṣàbòsí mi ò dẹ̀ fi bákọ̀pù irọ́ mo fẹ́ sọ òdodo ọ̀rọ̀ ibẹ̀ jáde mo fẹ́ fi òótọ́ ọ̀rọ̀ ibẹ̀ jáde mo fẹ́ fi hàn ni. nínú ẹni tí àfa Saheed Shittu tó kọ́ ní tawhid tó kọ́ ní ìṣọ́ Ọlọ́run lọ́kan tó yọ ẹbọ kúrò nú ayé ẹ̀ tó yọ oògùn ṣíṣe kúrò nú ayé ẹ̀ tó yọ kápá nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run kúrò nú ayé ẹ̀ ni mo wà wallahi alazim mo fi inú Ramadan tá wà yìí mo fi búra tó bá jásí pé bóyá mo fẹ́ fi ṣàbòsí ó kù mí kọ́ lọ́hùn tó bá jásí pé mo fẹ́ fi backup irọ́ ni ó kù mí kọ́ lọ́hùn nínú ẹni táwọn Saheed kọ́ ní tawhid ìṣọ́lọ́run lọ́kan tó kọ́ ní kéèyàn máa pa nǹkan mi papọ̀ mọ́ lọ́hùn tó yọ kéèyàn máa pa nǹkan mi papọ̀ mọ́ lọ́hùn kò nà ayé ẹ̀ lèmi Yahya Gambari ni mo wà wallahi alazim mo fi Ọlọ́run tó dá mi mo fi búra. kì í ṣe pé gbogbo àfà tí wọn bá gbé tírà síwájú ẹ̀ nìkan náà làáfà ẹ̀ àfà Saheed Shittu àfà mi ni tí mo confam tó já sí wípé mo rí gbàlà látara ẹ̀ níbi pé kéèyàn máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kí ni ìwúlò ẹni tó kéwú tó wá kéwú tán tó wá fi gbogbo kéwú tó ké tó tún fi ṣẹbọ kì í ṣe pé gbogbo àfà tó bá tẹ́ tírà síwájú ẹ̀ nìkan kọ́ làáfà ẹ̀ ó yá ẹ wo lockdown tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ṣáà gbọ́ wọ́n ní kí gbogbo àwọn ọmọ iléèwé tó já sí pé wọ́n ti mature tí wọ́n lo fóònù tí wọ́n lo íńtánẹ́ẹ̀tì wọ́n ní kó máa lọ kọ́ ẹ̀kọ́ online lórí net ní pé wọ́n kọ́ ẹ̀kọ́ ńbẹ̀ téèyàn lè kọ́ ẹ̀kọ́ online lórí net ẹ dákun ẹni tó kọ́ wọn lórí net yẹn tó tọ́ wọn sọ́nà kí ni olùkọ́ rẹ ni kì í ṣe pé gbogbo ẹ tó bá tẹ́ tírà síwájú ẹ nìkan làfẹ́ ẹ̀. nínú ẹni tí àwa Saheed Shittu nínú ẹni tí àwa Saheed Shittu tó kọ́ ní tawhid tó yọ ẹbọ ṣíṣe oògùn ṣíṣe kó nu ayé òun ni mo wà mo lè lọ confam ẹ̀ tó confam gidi bá fi ọ̀rọ̀ yìí bá fi ṣàbòsí sẹ́ ó kù mí kọ́ lọ́n mo fi inú Ramadan tá wà yìí mo fi búra kí ni ìwúlò ẹni tó kéwú tó wá fi kéwú tó fi ń ṣẹbọ nínú àdìsí kùrìsí tọ́lọ́run ní fáàrì fún ní kọ́búlà àǹtà àbùdú ní ẹ mọ̀ mi ṣíwájú kẹ tó máa sìn mí wà má lámùyà fún ní tẹ́ ẹ bá mọ̀ mi fàkẹ́fà ya àbùdú ní báwo lẹ ṣe fẹ́ sìn mí. kí la kéwú fún kí lèèyàn kéwú fún ṣebí torí kó lè fi mọ Ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ló wá kéwú lẹ́ni tó fi kéwú ẹ̀ṣẹ́ bọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kéwú lẹ́ni tó já sí pé kéwú tó ké ìfi ṣẹbọ ẹ rí ọmọ ọlá dádì ọmọ tanya dádì
títí tó ti jókòó ti jálàbí ṣíṣe. Èmi yìí mo jókòó ti jálàbí nígbà kan, mo jókòó ti jálàbí confirm. Bí mo ṣe jẹ́ ọmọdé yìí, mo jókòó ti jálàbí ṣíṣe. Nígbà tí mo wá wo olúwo pé nínú jálàbí yìí ká purọ́ wà ńbẹ̀. Nínú jálàbí Ọlọ́run ò sì fẹ́rọ́, ànábì náà ò fẹ́rọ́. Nǹkan tí ò rí bẹ́ẹ̀ ká sọ pé ó rí bẹ́ẹ̀ nínú jálàbí ló wà. Nínú jálàbí yìí ni ká ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run. Nínú ẹ̀ ló wà. Ọlọ́run ò sì fẹ́, ànábì ò sì fẹ́. Kò sí gbogbo ìgbà tí bá ń wo Alfa Saheed lórí nẹ́ẹ̀tì tó bá ti ń pariwo pé ọ̀rọ̀ ṣíṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run yìí nínú ẹni tó bú Alfa Saheed Shittu mo ti bú Alfa Saheed Shittu rí náà. Ṣùgbọ́n nígbà tí mo wá ronú wò tí mo wá rí pé Alfa Saheed Shittu olódo ni wọ́n sọ. Òdodo ọ̀rọ̀ Alfa Saheed Shittu ń sọ. Ẹ̀yin ya wa, ẹ̀yin bàbá nínú Islam, ẹni tó kéw tó lọ Saudi tó lọ kéw gbogbo kéw ayé yìí tó wá kéw dé tó wá tún wá ń ṣẹbọ tó jókòó ti jálàbí. Ẹ̀yin ya wa, kéw rẹ̀ wúlò o, ó kéw asán ni o, torí Ọlọ́run ní fáàrí fún ní kọ́bùlà àtàbùdí ní ẹ mọ̀ mí ṣíwájú kẹ́ tó sìn mí. So ọ̀nà wo la fẹ́ gbà mọ́ Ọlọ́run, òun náà ní ká kéw. Ọ̀nà tá a fi gbà mọ́ Ọlọ́run nìyẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí ló wá kéw tó fi kéw wọn ṣẹbọ. Ẹ máa rí ọmọ Ọládàdí, ọmọ tí ó ti kọjá primary 1 nílé kéw títí ń ṣe jálàbí títí lùyàn 419. Kí ni nǹkan tí Ànábì Lukman alayhi salatu wassalam, kí ni nǹkan tí Ànábì Lukman kọ́kọ́ kọ́ ọmọ ẹ̀ nígbà tí Ànábì Lukman tó pọ̀ ọmọ ẹ̀ tó fẹ́ ṣe wáàsí fún? Ba'da a'udhu billahi minash shaitonir rajim, bismillahir rahmanir rahim. Wa idh qala Lukman li ibnihi, Ànábì Lukman sọ fọ́mọ rẹ̀ wa huwa ya'idhuhu, ó ń ṣe wáàsí fún. Ó ní ya bunayya, mo pè é ọmọ mi, la tushiriki billahi, má ṣorogún pẹ̀lú Ọlọ́run, inna shirka la zulmun adhimu, dájúdájú kíyàn máa ṣe bọ kíyàn máa wọ orogún pẹ̀lú Ọlọ́run àbòsí tó tóbi ni. Ó yá gbogbo nǹkan tí bá fẹ́ fi mọ̀yàn láyé yìí, nínú gbogbo nǹkan tó ṣíwájú láyé yìí, òun ni kíyàn kọ́kọ́ fi Ọlọ́run mọ̀yàn, kíyàn dẹ̀ fi ìmáṣe bọ pẹ̀lú Ọlọ́run kíyàn fi mọ̀yàn. Ọ̀pọ̀lọpọ̀ lè kí ó lè ní ló mú nínú 50% lè kí ó lónìí ni wọn mójútó tàwíìdì mọ́. Nínú 50% lè kí ó lónìí ni ò mójútó tàwíìdì, ìṣọ́nà lọ́kan. Ó fi já sí pé gbogbo àwọn lè kí ó mi, àwọn lè kí lánlá mi táwọn ọmọ jáde ń bẹ̀, gbogbo àwọn tó ń jáde bẹ̀ tó bá jáde tán ẹbọ ló ń ṣe, wọ́n jókòó ti jálàbí, wọ́n ti máa ṣe pẹ̀lú Ọlọ́run. Kí wá ní wúlò ẹni tó wá kéw ìgbà tó Ọlọ́run ní kẹ́ tó lè mọ̀ mí, ẹ mọ̀ mí ṣíwájú kẹ́ tó sìn mí. Tẹ́ ẹ bá mọ̀ mí, báwo lẹ ṣe sìn mí? Ẹ dákun, ẹni tó wá kéw tó wá tún fi kéw ẹ̀ tó tún wá fi wú fi Ọlọ́run tó tún ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ lè kéw, mo ṣàgbélé kéw rí, mo gbélé kéw rí. Ọmọ Ọládàdí, ọmọ Tani Àìdádí, ó ti jókòó ti jálàbí ṣíṣe, wọ́n ti hàn tún káàkiri ilé, wọ́n tún ṣàdúrà káàkiri ilé, wọ́n ti gbọ́ṣẹ́ fún yàn, wọ́n ti gbóògùn fẹ́yàn, wọn ò fi kọ́ wà, wọn ò já mọ̀ pé kéèyàn pa ọkọ̀ mi pọ̀ mọ́ Ọlọ́run ò dà, wọn ò fi mọ̀ wá láti ilẹ̀. Orí eku, orí olóńgbò, ẹyẹ kìíní kan, wọn ò sọ fún ọ wípé ká mu, ká jó, ká máa lò láàárọ̀ ká fi máa wo ẹṣẹ, wọn ò sọ fún ọ pé kò dáa, wọn ò já mọ̀ láti ilẹ̀. Ló fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run lónìí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéw tó jáde lónìí ni wọ́n ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Ni mo fi ní nínú ẹni Alfa Saheed kọ́ ní tawhid ni mo mọ̀, ni mo wà, tí mo dẹ̀ tọ́nà dẹ̀ gbà mí kalẹ̀ látara wọn. Nínú Ramadana yìí, nínú nǹkan tí mo fi tọrọ jù náà ní istighfar lórí gbogbo nǹkan tá ti ṣe sẹ́yìn. Bí mo ṣe kéré tó yìí náà, mo jókòó ti jálàbí nígbà kan, tí mo ṣe jálàbí tààrà, tí mo ń jógun tààrà, tó yẹ pé gbogbo àárọ̀ mi, ọ̀sán mi, alẹ́ mi, ògùn mo fi ń wá nígbà kan. Ẹ já mọ̀ pé kò dáa náà, ẹ já mọ̀ pé kò sọ́nà ń bẹ̀. Ṣèbẹ́yìn àfáwà yìí náà lè sọ fún wa wípé ká jẹ́yàn ká tẹ́ jẹ́yàn. Ẹ̀yin náà lè sọ fún wa wípé ẹni tó bá fẹ́ wáwó á kẹ́yìn sọ́lọ́run. Ẹ̀yin náà lè sọ fún wa wípé
ẹni tí ò bá lówó ẹlòmíì ni ó máa lo ìyàwó rẹ̀. Encourage wa with good things, bad things la fi encourage wa. Okay, nígbà tẹ́ ń sọ fún wa wípé kí ọ̀dọ́ tó ẹni tí ò bá lówó ẹlòmíì ni ó máa lo ìyàwó rẹ̀. Ṣé káṣíwá máa kéèyàn máa sáré káàkiri, kéèyàn máa wọ́nà kọ̀nà, kéèyàn máa fi wówó ni? Encourage wa now. Téèyàn bá wá nínú nǹkan tó ṣe tí ayé ṣàfẹ́kù ẹ̀ lẹ́nìí, orin tawhid tí gbogbo nǹkan fi ń dàrú báyìí. Tawhid ti kéré púpọ̀ jù nílẹ̀ Yorùbá lónìí. Tawhid kéré. Ṣùgbọ́n alhamdulillah, Ọlọ́run ti gbá àwọn àfáà náà dìde tó já sí pé wọ́n ti fi tawhid, wọ́n ti fi mú àwọn èèyàn. Ẹ̀yà wa ẹ̀ bàbá ní Islam, ẹ jẹ́ sọ kọ̀fọ́ọ̀mù fún yín, ẹni tó bá ké gbogbo ayé yìí tó ké gbogbo ayé tí ò bá ti ní tawhid tó sì ń ṣẹbọ tó ń jóògùn ké wá sán ló ké o, kò ké o tọ́ Ọlọ́run o. Mo ti fi ìgbésí ayé mi gbà kan, mo ti fi wóògùn káàkiri, mo ti fi jóògùn látara pé ká lè jẹ́yàn yìí. Ṣèbẹ́yìn àfáwà yìí náà lè sọ fún wa wípé tá a bá fẹ́ jẹ́yàn á kọ́kọ́ kẹ́yìn sọ́lọ̀ náà, àbí tá a bá fẹ́ wọ́ owó á kọ́kọ́ kẹ́yìn sọ́lọ̀ náà, tá a bá ti wá rówó tán ká wá kọjú sọ́lọ̀. Ẹ̀yin náà lè sọ fún wa. A rí good encourage látara yín, bad encourage láyín látara yín náà. Ìgbà tẹ́ ẹ̀ sọ fún wa wípé ẹni tí ò bá lówó ẹlòmíì ni ó máa lo ìyàwó rẹ̀. Ṣé ká máa wówó tipátipá káàkiri ni? Ká máa gbọ́nà kọ́nà wa ká lọ fi wọ́wọ́ àtọ̀nà àrámù àtọ̀nà aláàdì ká máa fi wọ́wọ́ káàkiri. Ló wá mú gbogbo àwọn ọmọlé kí ó lè ní gbogbo àwọn wúlàdádí tí wọ́n ṣe wọ JS1 gbogbo wọn ti jòkó ti jálàbí. Mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan jò ní ìgbà tí mo máa délé ẹ̀ oríṣiríṣi gbá ni mo bá níbi tó ti ń dáhùn àlejò lóhùn. Ó láti mi kalẹ̀ síbẹ̀, kí ló dé? Ọ̀dọ́ gbogbo àwọn àfọ ọ̀dọ́ káàkiri lẹ́nìí wọ́n wá ṣe jálàbí. Ìgbà tí wọ́n rí good encourage láti lè kéw, wọ́n fi tàódì mọ́ wọn láti lè kéw. Ẹni tí àfáàsà yìí ṣìtù ti fi tàódì tó ti fi kọ́lẹ́kọ̀ọ́ láyé yìí kò níye, tí mo sọ confirm pé kò níye. Nínú ẹni tí wọ́n kọ́ ní tawhid lèmi wà tó yẹ pé mo sì máa ń dúpẹ́ fọ́lọ́run. Nísìnyí báyìí mo ń dúpẹ́ fọ́lọ́run tààrà pé Ọlọ́run mo dúpẹ́ tó là mí kúrò níbi ẹbọ. Níbi tẹ́mi mi dìde mo dínú débi pé mi ò tí ì rí oògùn tí mi ò lè ṣe. Ìgbàlẹ̀ alhamdulillah mo dúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run gbà mí kúrò ńbẹ̀ lónìí. By this my age kí n jọ̀wọ́ ti jálàbí ẹ̀yin náà wò. Ìgbàlẹ̀ alhamdulillah Ọlọ́run gbà mí kúrò ńbẹ̀. Kì í ṣe pé gbogbo ẹni tó bá tẹ́ tíra síwájú ẹ nìkan là fẹ́. Àbáṣẹ́lì lọ́mọ kí ó tó pọ̀ tí ò níye tí wọ́n kọ́ ní tawhid. Kí làwọn ànábì Ọlọ́run fi ń mọ̀yàn? Kí làwọn ànábì Ọlọ́run pariwo káàkiri? La ilaha illallah wahdahu la sharika lahu náà kọ́ làwọn ànábì Ọlọ́run pariwo káàkiri ni. Ẹ má ṣorogún pẹ̀lú Ọlọ́run, ẹ má ṣẹbọ mọ́, ṣá làwọn ànábì Ọlọ́run pariwo káàkiri. Kí ló wá dé tó jẹ́ sí pé gbogbo àwọn tó wá kí ó lé ní lọ́wọ́ ń ṣẹbọ? Gbogbo àwọn tó kí ó lé ní lẹ́bọ̀ ò jẹ́ kankan níwájú wọn. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá jẹ́ sí pé mo bá fẹ́ fi ṣàbòsí ni àbí mo fi bá kọ̀pù rọ ó kù mi pẹ̀lú ó kù èmi ó kù Ọlọ́run. Mo fi inú Ramadan ta wàyí mo fi búra wàláì ní nẹ́tàwọ́sà yìí kọ́ ní tawhid tí mo mú Ọlọ́run tọ́lọ́run là kúrò níbi ẹbọ ṣíṣe látara wọn. Òun ni mo wà, òun lèmi Yahya Gambari ni mo wà. Alhamdulillahi Rabbil Alamin. Mo dúpẹ́ fún Ọlọ́run lónìí tó là mí kúrò níbi ẹbọ. Gbogbo ẹ̀yin mo ṣàgbélé ké orí náà. Rí good encourage. Sọ fún mi pé ká jogún ò dáa, ká wó orí ẹyẹ orí èkúté káàkiri ẹ̀ ní ká kò dáa. Aláǹgbá káàkiri à ń pa aláǹgbá káàkiri ni. Gbogbo aláǹgbá àdúgbò láti fẹ́ pa tán. Gbogbo orí aláǹgbá pupa là ń wá káàkiri. Gbogbo àwọn ọ̀dọ́ lè ní àwọn ọ̀dọ́ tó ń kéwú lè ní wọn wá ní múradì kọ̀ọ̀kan kọjá pé wọ́n wókùn káàkiri ẹ̀wọ́ ayé tí wọ́n wá ayé káàkiri. Ayé ọ̀hún dà. Tẹ́ bá gbọ́ lẹ́nu ọ̀dọ́ mi lónìí ó lè mi mo fẹ́ wá ayé o mo dẹ̀ fẹ́ rí ayé. Kí lèèyàn wá tó kọjá Ọlọ́run?
alhamdulilayi rabbil alamin mo fi ọwọ́ sọ̀yà lónìí pé nínú ẹni táwa Saheed Shittu kọ́ ní tawhid òun lèmi Yahya Gambari òun ni mo wà wàláhì lazim tó dẹ̀ tọ́lọ́run là kó níbi ẹbọ ṣíṣe òun lèmi táwa Saheed là kó níbi ẹbọ ṣíṣe òun lèmi Yahya Gambari wà lèmi Yahya Gambari ni mo wà tó dẹ̀ confam mo lè fọwọ́ sọ̀yà táwa Saheed Shittu àfáà mi ni torí pé mo mọ Ọlọ́run látara iṣẹ́ ẹbọ ṣíṣe ara wọn lọ́lọ́run ti gbà lámì láti bí ìmàgbọ́ wà sí wọn ìmàgbọ́rọ̀ wọn ní gbogbo ìgbà ọ̀rọ̀ wọn ni mò ń gbọ́ ní gbogbo ìgbà tí mo fi mọ̀ pé eré ibú ní bẹnu jálàbí náà kí lórúkọ àfáwà sheikh Abdulrahim Labata wọ́n sọ nínú kásẹ̀tì wọn tí mo gbọ́ kọ̀ fáwọn pé ẹ má lọ yẹ ṣẹ́ wò ẹ má lọ sí ilé olóògùn ẹ bá ti lọ sí ilé olóògùn ìwé ẹni bẹ́ẹ̀ ó ti di gèfèrí Sheikh Abdulrahim Labata oníwàásí àgbáyé wọ́n sọ kàn fún ọ tí mo gbọ́ ṣùgbọ́n gbogbo yẹn wà fún àwa tòní ẹ̀ fi mọ̀ wá mọ́ náà nǹkan kíkan lẹ̀ ń kọ́ wa tá a bá fẹ́ wá ayé tá a bá fẹ́ ní owó ká pẹ́yìn sọ́lọ́hún tá a bá fẹ́ jẹ́yàn àfi ká jẹ́yàn ká jẹ èèyàn ká tó lè jẹ́yàn la ilaha illallah encourage wa bad things bad encourage láàrin látara yín àwa rẹ ni tó jásí pé ìwà ń fọ́n tà ó ìdè káàkiri òun ló wá kù tó yẹ ká gbógun tì lẹ́nìí gbogbo gbà wá Saheed Shittu agbára Ọlọ́run gbogbo ibi tó bá dojú kọ láyé wọn ò ní ṣubú láéláé òkè lókè lọ́ máa lọ lágbára Ọlọ́run torí wọ́n là mí kò níbi ẹbọ ṣíṣe sọ́lọ́run alihamdulilayi mo dúpẹ́ lónìí mo dẹ̀ fọwọ́ ẹ̀ sọ̀yà pé àfa Saheed Shittu ló là mí kò níbi ẹbọ ṣíṣe bí mo ṣe kéré tó yìí mo jó oògùn láyé oyún olóńgbò tí mo ti pa ò níye olóńgbò tí mo ti pa kò níye láti bí pé à ń jókòó káàkiri bí mo ṣe kéré tó yìí tí bá mú olóńgbò báyìí la ilaha illallah alhamdulilayi rabbil alamin lónìí alhamdulilayi rabbil alamin mo lè fọ́ sọ́yà pé àfa Saheed Shittu àfa mi ni torí pé mo mọ Ọlọ́run látara ẹ̀ mo mọ Ọlọ́run mo sì mọ tawhid ká má ṣorogún pẹ̀lú Ọlọ́run ká má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run mo mọ látara ẹ̀ mo wá advice gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń ké ó lé ní advice ni o gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń ké ó lé ní gbogbo ẹ̀yin ọmọ ọlọ́dàdì tálẹ̀ ìdàdì tẹ̀ jókòó ti jálàbí kò sọ́nà ń bẹ̀ eribu ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ni ẹ lọ jáwọ́ ju kúrò ń bẹ́ẹ̀ lọ jáwọ́ kúrò ń bẹ́ẹ̀ ohun tẹ́ jẹ́ Ọlọ́run á fún yín ohun tẹ́ mọ̀ Ọlọ́run á ṣe fún yín ẹ jáwọ́ kúrò níbi jálàbí ò kí ń ṣọ̀nà kájógùn ò kí ń ṣọ̀nà kò sọ́nà ń bẹ́ẹ̀ eribu ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ànábì Luqman kí ni Ànábì Luqman kọ́kọ́ fi mọ ọmọ rẹ̀ oníyàbù náà yà mo pe ọmọ mi la tushiriki billahi má ṣe orogún pẹ̀lú Ọlọ́run inna shirka la zulimun azimu torí pé kéèyàn ṣe orogún pẹ̀lú Ọlọ́run àbòsí tó tóbi ni lọ́dẹ̀ ní fáàrí fún ní kọ́bílá tábùdù ní ẹ mọ̀ mí ọ̀nà alágbàmọ́lọ̀ òní ká kéw ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló kéw lé ní tó fi kéw rẹ̀ tí ó fi mọ́ Ọlọ́run mọ́ tó já sí pé ẹ̀kọ́ mi ló fi mọ̀ orí ológbò orí ẹyẹ kìíní kan ẹyẹ gbá ló ń wá káàkiri ọjà ká máa pa lágbà káàkiri àdúgbò ńlẹ̀ lómi jókòó tì ọ̀gá gbígbẹ ọ̀gá àyè 16 lọ́wọ́ fi gbogbo yẹn ṣe gbogbo àwọn ọ̀dọ́ mọ advice yín ẹja lọ mójútó tawhid ẹjẹ́ ká lọ mójútó ìṣọ́lọ́run lọ́pọ̀ ẹja lọ mójútó ẹ má jẹ́ aṣọ́rogún pẹ̀lú Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń kéwú tẹ̀sí jẹ̀bi kọ̀ọ̀kan tẹ́ lọ́jọ́kọ̀ ti jálàbí kò sọ́nà ń bèèrè ibú ní bẹ́ẹ̀ ẹ lọ jáwọ́ Ọlọ́run aṣáàmọ̀nà wa o mo tún sọ lẹ́ẹ̀kan sí pé nínú ẹni táwọn Saheed kọ́ ní ìtọ́fọ́ Ọlọ́run mọ̀ tí wọ́n yọ kó níbi ẹbọ ṣíṣe lèmi Yahya Gambari ni mo wà màá sì máa fi gbogbo gbàṣàdúrà fún wọn pé wọn ò ní jábọ́ torí wọ́n là mí kúrò níbi iná wọ́n là mí kúrò níbi ìyà Ọlọ́run alihamdulilayi rabbil alamin tàwídì náà lèmi náà wá mọ̀ tèmi náà pariwo káàkiri fún gbogbo ayé lónìí pé ẹ jáwọ́ ẹ má ṣe bọ̀ ẹ má lọ yẹ iṣẹ́ wò kò sí kankan bẹ́ẹ̀ alihamdulilayi rabbil alamin Ọlọ́run mo dúpẹ́ fún ọ tó yọ mí kúrò níbi ẹbọ ṣíṣe tó là mí kúrò níbi ẹbọ ṣíṣe pẹ̀lú ìyà Ọlọ́run tó jásí pé tó bá ṣiṣẹ́ bọ pẹ̀lú Ọlọ́run
àbòsí tó tóbi tó láyé yìí ò sí Ọlọ́run mo dúpẹ́ o tó yọ mí kò ní ẹni tí ó bá wọn jìyà náà lè kìyàmọ̀ tó yọ mí kò ní nínú ẹni tó ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run alhamdulillah ẹ̀yin ya wa ẹ̀yin bàbá ní Islam Ọlọ́run aṣáàmọ̀nà wa o la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.